Ọlọ́run ò dá wa sí Saudi Arabia, kò dá sí Masar, kò dá sí Syria. Ibi tọ́lọ́run dá wa sí àwọn ìletò tí ò sí nínú Kùránì ni. Tẹ́ ẹ bá wo Kùránì láti Bákárà tó fi dé Nas kò sí ibi tó ti dákọ̀ Ilé-Ifẹ̀. Wọ́n ò dákọ̀ Kúta. Kódà wọn ò dákọ̀ Abẹ́òkúta, wọn ò dákọ̀ Ìlọrin. Tẹ́ ẹ bá wo Bible láti Genesis to Revelation. Kò sórúkọ Ilé-Ifẹ̀, kò sórúkọ Abẹ́òkúta, kò sórúkọ Ìlọrin. Dípò ká ẹni wò àbí Kúta. So àbọ̀yọ̀ Ọlọ́run dá wa, ó rí wa bẹ́ẹ̀ ló dá. Ṣùgbọ́n tẹ́ ẹ bá wo Kùránì látòkè délẹ̀ ẹ̀yìn àfà. Ẹyẹ tó kéré ju àlèhúdàhúdà ẹ̀ gbórúkọ ẹ̀. Ìfìrìtù odò kan kìíní kan in the whole of the Middle East gbogbo tó wà ń bẹ̀ náà júwe sínú Kùránì. So kí wàá ní tèmi kí ni tí tá a fẹ́ máa fọlọ́run. Ẹ jẹ́ ká ṣe ti wa láì di tẹnìkejì lọ́wọ́. Ẹ bá wo news níjẹta Mohammed bin Salman ọmọọba Saudi Arabia tó ń darí Saudi Arabia ó ń ṣe press conference ó ní láti ọdún yìí lọ tí a fi pé 30 years ó láwọn ò ṣe akatakiti ẹ̀sìn mọ́ ó ní àwọn fẹ́ kúrò ní àwọn fẹ́ padà sí liberal Islam moderate ó ní àwọn wo statistics ọ̀dọ́ tó wà ní orílẹ̀-èdè Saudi ọ̀nà jẹ́ 96%. Ó ní arúgbó táwọn ní jẹ́ just 4%. Ó ní sọ ó ní táwọn máa ń ṣàkẹ́tàkìtì àkẹ́tàkìtì ó láyé máa gbọ́ pọ́lísì táwọn máa gbé dìde báyìí ó láwọn ò ṣàkẹ́tàkìtì wọn ó láwọn fẹ́ kí Islam wúyàn ṣe. Kì í ṣe bá a ṣe ń ṣe ń dí gbogbo nǹkan ó wọná òye fọ́tò ó wọná òwò gíláàsì ó wọná ó ṣe kíkà á. Ṣé nìkan lọ tó pọ̀ rí tó dé náà òun ni? Kò lọ tó pọ̀ rí tó ń sọ pé iná lẹ́nìkan. Religious tolerance. Eléyìí afẹ́ lójú torí pé tó bá dàsìkò eégún ẹ̀ máa rí tí àfi máa ń kú. Tó bá dìgbà Gálílì ó yẹ kí wọ́n lè rí mi bẹ̀ náà. Tó bá di ti àsìkò ti Islam ó máa ń sọ fún àwọn Kìrìsìtẹ́nì àtàwọn oníṣẹ̀ṣe pé lèmọ́mù ló ń kó fàmì jù gbogbo ọjọ́ Jímọ̀ ọ̀fẹ́ rí wa. Tó bá tún di ìgbà àkànṣe àdúrà aṣọ Kùránì àṣẹ Fatiha rẹ̀ so ó yẹ ká máa balance kiri náà religious tolerance yẹn torí pé àwọn olókì nílẹ̀ káàárọ̀ òjíire Ọlọ́run rí wa bẹ́ẹ̀ kò jẹ́ kí Ọlọ́run ò dá wa sí Saudi Arabia kò dá sí Masar kò dá sí Syria ibi tọ́lọ́run dá wa sí àwọn ìletò tí ò sí nínú Kùránì ni. Láti Ìlọrin ọba Islam ló ń jẹ láti Ọ̀fà débi tó pín sí tó fi lórí omi nígbọ́kọ̀dá níbi táyé lára wà alálẹ̀ ló fi wọ́n jọba. Ọ̀nà ọba bá kàn nílẹ̀ Yorùbá ọ̀ kì í tètè pe lè wọ́n wò. Ìwọ tó ń ṣe ní ẹ̀sìn ẹ̀yìn pẹ̀trẹ́lì fún mi. Ọba tó yá sọ pé ó ń tọrọ ìtẹ̀lẹ́ Ọlọ́run dẹ̀ ṣe é tàn. Ọlọ́run ṣe é tàn. So ṣé wọ́n pé a ti rí ẹ̀yin olórí ẹ̀sìn lẹ́ ń lọ Saudi lẹ́ máa lọ mú mọ́ọ̀sì lọ mú scholarship mọ́sàrọ̀ wá àti rí ọba náà kan tí wọ́n ń dànù sí lọ́wọ́ báyìí. Àti rí àwọn ọba tó lọ ń dànù sí. Àfihàn wọn o bí ó ṣe yé wọn mọ ni o. Gbogbo ọba tó bá ní ìpèníjà aláwọn ọba kan tó ní ìpèníjà l'Amẹ́ríkà aláwọn kan tó ní bí nbò yìí àti tó ní l'Amẹ́ríkà tí ò lè débẹ̀ tó wà lé kọ́lọ́wọ́ bá yá yí ẹ̀fọ́ àti tó ní tó wà ń bẹ̀ náà kọ́lọ́wọ́ bá sódì òkè pẹ̀tẹ́lẹ̀ fún wọn. Ṣùgbọ́n religious tolerance nìkan tá à ń preach o ẹ dákun Ọlọ́run ọba ló ní ìwò ìtẹ́ bá sọ fún wa náà la máa gbọ́ ẹ jẹ́ kí syllabus àkídà tẹ́lẹ̀ máa fi bá wa sọ torí òde òní àbá múra àwọn ọmọ tá à ń bí pẹ̀lú ayélujára question tí wọ́n á fi wá àlèmálè dáhùn bàbá máa ń bèrè pé ọ̀rọ̀ náà là ń sọ. Nasara àti Yehudi ṣé báwọn ní Europe àti Amẹ́ríkà ti ṣe àyè náà ṣé báwọn Nasara àti Yehudi nìyẹn. Àwọn nọ́mbà ìlànà jù ṣé sọ̀dí àlànà kàkọ́ ni Saudi Arabia wà náà ọ̀rọ̀ ẹ̀ka tó dájú jù
ṣé ẹni sọ fún mi pé ẹni ẹni tó lọ kàwé bẹ́ẹ̀ tó gbé bẹ́ẹ̀ tó ṣe lẹ́yìn ìkámọ̀ tó máa fún ẹ ṣe ó di citizen rí láìláì kò possible. Dangote ló lówó jù kò ní wọn lè fọmọ wọn fún. Èyí tá a fi bàlára bí ayẹ ṣe ń tọ́ sí bíbí oṣù kejì tó wá joyè kò ń ṣe nǹkan kékeré wọn ò ṣerú ẹ̀ rí. Àwọn arábìnrin sọ̀tẹ́ Arabia tó ń wo rẹ̀ tó ń wo àwa bíi báwà ẹrú up to today. Ọlọ́run á gbà wá àwa kọ̀ọ̀kan tá a súnmọ́ yín tí a sì tún fi òye gbé tí lọ lágbàáyé ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ takuntakun gẹ́gẹ́ bíi tẹ́ ẹ gbé lọ́wọ́. Àwọn ọba tó ń sọ pé mùsùlùmí lọ́wọ́ sọ ẹ má dà wọ́n lóhùn ẹ má jẹ́ kí wọ́n da nǹkan fún wọn yín lọ́wọ́ o. Nǹkan tó ń fi ń tà yẹn rú ibi tẹ́ ẹ ti lọ ń gba owó akọ́mọ́sásì ẹ̀rọ fẹ́ lọ gbà lọ́wọ́ yín. Kò sí kankan kò sí kò jù bẹ́ẹ̀ lọ. Láti Ìlọrin ọba Islam ló ń jẹ. Láti Ọ̀fà débi tó pín sí omi lórí omi nígbọ́kọ̀dá ibi táyé lára wà. Alálẹ̀ ló fi wọ́n jọba. Tọ́lá ọba bá tọ̀ nílẹ̀ Yorùbá wọn kì í tètè pe ilé wọn wò. Sọ̀rọ̀ ẹ̀yin ọmọ ọba ní ìwò owó kí o. Ẹ ṣe àárí lọ́jọ́ àtúrí lọ́dún tó bọ̀ àpẹẹrẹ bàbá yóò ní bàjẹ́ o. Tó ṣe wù yín kó rí Elédùmarè ló máa ń pa ìbídà tó máa ń sọ di ire àbá ń sọ di ire yóò rí bẹ́ẹ̀ inshallah.